nípa owó orí tuntun tí ààrẹ ṣẹ̀ṣẹ̀ buwọ́lù àti bí ó ṣe kàn ọ́. ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà bọ́lá tinubu buwọ́lù àbá tuntun lórí owó orí o, èyí tó túmọ̀ sí ìlànà owó orí tuntun fún nàìjíríà. láti ọdún tó kọjá ní ọ̀rọ̀ owó orí tuntun náà ló mà ti ń fa wuyewuye láàrin àwọn èèkàn ìlú, pàápàá láti ẹkùn àríwá nàìjíríà. ṣáájú ní ilé asòfin àpapọ̀ ti buwọ́lù ààbò owó orí náà lẹ́yìn tí ìfàǹfà tó mà wáyé láàrin àwọn asòfin ìgbìmọ̀ tó ń rí sí ọ̀rọ̀ ìlànà owó orí náà. kódà àwọn gómìnà kan tako ìgbésẹ̀ ìlànà owó orí tuntun, ṣùgbọ́n lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìpàdé pẹ̀lú ìgbìmọ̀ owó orí tuntun náà wọ́n padà faramọ́ ìgbésẹ̀ náà. èyí ni àwọn òfin tuntun lórí owó orí náà. alákọ̀ọ́kọ́ ni Nigeria Tax Bill, ẹlẹ́kejì ni Nigeria Tax Administration Bill, ẹlẹ́kẹta ni Nigeria Revenue Service Establishment, ẹlẹ́kẹrin ni Joint Revenue Board Establishment. báyìí wá ni wọ́n tún wá tẹ̀síwájú o nínú àwọn owó orí mẹ́rẹ̀ẹ̀rin yìí, èyí tó kan ọ̀pọ̀lọpọ̀ ọmọ nàìjíríà. ní àkọ́kọ́ ìyẹn Nigeria Tax Bill, nínú àtẹ̀jáde kan tí ìgbìmọ̀ tó ń rí sí ọ̀rọ̀ owó orí náà tó fi léde ní ọjọ́bọ̀ Thursday, wọ́n ní ìlànà tuntun yìí yóò máa jẹ́ kí gbogbo àwọn tó lẹ́tọ̀ọ́ láti máa san owó ìyẹn ní ìlànà tó tọ́ o. bákan náà ni agbẹnusọ Bọ́lá Tinubu Báyọ̀ Ọ̀nánúgà nínú àtẹ̀jáde tó fi sórí ìkànnì X rẹ̀ ó máa ṣàlàyé wípé ìgbésẹ̀ tuntun yìí yóò mú àdínkù bá sísan owó orí lọ́nà púpọ̀ fún èèyàn kan o, àti pé yóò mú ìlànà owó orí sísan yóò mú rọrùn sí i. lára ohun tó wà nínú àbá owó orí tuntun yìí ó ní wípé àwọn tí owó tó ń wọlé fún wọn ní ọdún kan kò bá ti pé mílíọ̀nù kan náírà kò ní máa san owó orí mọ́ lórí owó tó ń wọlé fún wọn o. àwọn tí owó tó ń wọlé fún wọn tó bá wà ní 2.2 million naira yóò máa san ìdá mẹ́ẹ̀ẹ́dógún 50% gẹ́gẹ́ bí owó orí o, nígbàtí àwọn tí owó tó ń wọlé fún wọn tó bá wà ní 9 million naira yóò máa san ìdá méjìdínlógún ìyẹn 18% gẹ́gẹ́ bí owó orí o. bákan náà àwọn tí owó tó ń wọlé fún wọn tó bá wà ní 30 million naira yóò máa san ìdá mọ́kànléníogún 21% gẹ́gẹ́ bí owó orí. ìdá mẹ́tàléníogún 23% òun làwọn tí owó tó ń wọlé fún wọn tó bá wà ní 25 million naira òun ni yóò máa san o. àwọn tí owó tó ń wọlé fún wọn tó bá ti wọ 50 million naira lọ sókè òun ni yóò máa san ìdá márùndínlọ́gbọ̀n ìyẹn 25%. ṣáájú àsìkò yìí ó tó ìdá méje táwọn èèyàn tí wọn kò gbà tó 300,000 naira lọ́dún tí wọ́n ń san gẹ́gẹ́ bí owó orí o. lára àwọn nǹkan míì tí òfin owó orí tuntun yìí tó mọ̀ tún dálé lórí ni àwọn iléeṣẹ́ kéréje tí owó tí wọ́n fi ń ṣe okòwò lọ́dún kò wọ 50 mílíọ̀nù náírà ìyẹn 50 mílíọ̀nù náírà kò ní máa san owó orí fún iléeṣẹ́ wọn mọ́ o. ìdá ọgbọ̀n 30% olówó orí táwọn iléeṣẹ́ yóò máa san láti àsìkò yìí. owó tó bá wọlé fún èèyàn gẹ́gẹ́ bí owó gbà má bínú bóyá nígbà tí ó pàdánù iṣẹ́ tàbí ohun tó jọ bẹ́ẹ̀ tí kò bá ti ju 50 mílíọ̀nù náírà lọ ìyẹn 50 mílíọ̀nù náírà wọn kò ní yọ owó orí lórí rẹ̀. ìdá 7.5% ó ní owó orí VAT. àwọn tí owó tó ń wọlé fún wọn tó kéré kò ní máa san owó orí lórí ilégbèé, ọkọ̀ tàbí iná mọ́ o. àwọn àtúntò míì tí òfin náà tó gbé kalẹ̀ ní àjọ Federal Inland Revenue Service ó ti yí padà di National Revenue Service, nígbàtí J-Point Revenue Board ó ti rọ́pò Joint Tax Board. owó VAT táwọn ìjọba máa ń pín ní oṣooṣù ó ti di ìdá 50% fáwọn ìpínlẹ̀, ìdá márùndínlógójì 35% fáwọn ìjọba ìbílẹ̀, nígbàtí ìjọba àpapọ̀ yóò máa gba ìdá mẹ́ẹ̀ẹ́dógún 15%. àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment, ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa máa wètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. ẹ ṣé pọ̀ tẹ́ wò wá o, àbúrò oníṣèmi àti àkúọ̀lá Jímọ̀ tòní.